Good day, ladies and gentlemen. Parade of justice. Call the better my fellow people. My name is Sidi to the interfere. Me, I want to interfere the man. Mama, see what cool bibili sisi belegbe mi. The man cloak on. Èmi ni wọ́n ń pè ní ogboluke. Ẹsẹ̀ ògbìn ààrẹ òde ogboluke. Sọ́bọ̀ yọkí oníke bọ́ọ̀lù mọ́. The man, what's your name? Ó kọ́ yín mo béèrè. Pé mo fi kíra mi náà ni ọ̀dà Saliu ni wọ́n sọ mí gangan. Saliu ẹlẹ́nu gbọ́rọ̀. Saliu ọmọ Waidi. The man name is Saliu Waidi ẹlẹ́nu gbọ́rọ̀. The man, ṣé ẹ máa ń yàgbẹ́? Ìgbẹ́. Ọba òyìnbó náà ń yàgbẹ́ kọ̀ sádà àmọ́ sùn. Mo máa ń yà. The man dey sit. The man máa ń yàgbẹ́. The man, ṣé ẹ máa ń so? Èyí ó ṣe èṣù tí ò ní so. Mo máa ń so lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo public so kọ́ ni mo máa ń so private one. The man, ṣé ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe máa ń so fún wa pẹ̀lẹ́ ẹnu? Lẹ́nu. Iso silence lemon so ni. Mo ti sọ, mo ní sọ mi òun ṣe loud nù. Iso private lemon so. Private one. The man, ṣé ẹ kúrò abẹ́ga? Àbáwọ̀ mo ṣe rí lójú yín, mo sì ga mo ti wà. Mo sì ga ju tó interview mi mo sì ga jù lọ. Rárá, n tí mo béèrè lọ́wọ́ yín ni kẹ́ ẹ dáhùn. Ṣé ẹ kúrò abẹ́ga? The taller the shorter. Àmì tọ́lá. The man, ṣé ẹ ti jẹ́ ẹranjẹ́ ńgbà tẹ̀ wá kékeré? You still meet when you are smaller. Ẹ̀sẹ̀ fẹ́ máa pè mí lólè ni. Mo béèrè question lọ́wọ́ yín ni. Mi ò ń jẹ́ranjẹ́ mọ̀ bí wọ́n ti ń jalè o. The man no dey sit. The man wọn jẹ́ranjẹ́ ńgbà tí wọ́n wà kékeré. The man ṣé mọ́ ń tọ̀. Ṣé tọ̀ sílé àbí tọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tà? Ṣé mọ́ ń tọ̀ gangan? Mọ́ ń tọ̀. Ẹ mọ́ ń tọ̀. Irú àwọn ìbéèrè wo rè báyìí? Wọ́n mọ́ ń tọ̀. The man dey tọ̀. The man ṣé ẹ ní irùngbọ̀n àbẹ́ ẹ̀ ní irùngbọ̀n? Àṣẹ́yìn ò rí ni. Yóbi mumu. Ẹ bẹ́ẹ̀ rí bí mo ṣe rí àbí ìsúnyìn kẹwò mi dáadáa ni. Ìtọ́ wà lójú yín ọjọ́ ọ̀rùngbọ̀n ọjọ́ yìí tí àwọn èèyàn máa fi spirit wù. Èmi àgbàntara mi spirit kọ tí mo ni mo fi wù. Ọ̀dọ̀ ẹ̀ mọ̀ bínú The man. Sáàsọ ayé àtijọ́ lẹ̀wọ̀ ṣẹ́ẹ̀jọ́ ogún bá ní. Aṣọ olóyè làwọn aṣọ tèmi wọ̀ kì í ṣàwọn aṣọ burúkú kan. Kílódé tí wọ́n wá ya 20 naira sí lára sáàsọ àwọn ìdìbò ni wọ́n fún yín ni. Àwọn èso fẹ́ yẹ̀yẹ́ mi àbọ̀ fẹ́ ṣe interview só béèrè ọlọ́mi àbọ̀ fẹ́ mọ yẹ̀yẹ́ mi. Nítorí àwọn oògùn lákàlẹ́ tẹ gbé sọ́rùn náà ni. Wetin concern you with ogun? Ṣé ní tẹ gbé sọ́rùn tí ń bó? Èmi look my face gangan. Aṣọ tó bá bá lára egun tí egun ni gbogbo tó wà bí èmi mo ní. Àyè má bínú. Lẹ́kẹ́ òyèrè I'm a thief. Thief ni yín. Olóyè. The man is a thief. Olóyè. Bẹ́ẹ̀ni. Thief ni wọn thief. Sáfù ni wọ́n ń jó lóye kì í ṣe tífù. Tífù ni. Yes. Àkílódé tó ń wò mí tí kàtẹ́gbín ọ. Ṣé ẹ máa ń fọnu báyìí? Ẹnu mi ń rún àbí? Ẹnu yín ọ̀rùn àmọ́kọ̀bìnrin náà ni. Mo jẹrú ni, mo máa ń fọnu. Irú bàtà wo lẹ́wọ̀ yìí? Màá rán ẹsẹ̀ kíṣẹ́. Irú iṣẹ́ wo? Àmì rẹ̀ kíṣẹ́ tó wọ́n fúnra sọ̀rọ̀ mọ̀ ọ́n sọ, màá rán ẹsẹ̀ kíṣẹ́. Sọ́ọ̀mọ̀ mi dáadáa. Ta ni yín? Èmi. Ọ̀dọ̀ ẹ̀ mọ̀ lọ interview mọ̀. Ó máa yín. Wá interview. Ẹ má fọwọ́ kàn mí. Mo lọ máa interview. Èmi mo ní èmi àdábìrì sọkùnrin gbẹngbẹlẹ kó orí omi ìtàkùn tí fọ́ni lágbèlẹ́ méjì. Sáyìí jò yìí jagun lábẹ́ àfikún dìrú. Ṣé babaláwo ni yín ni? Mo mọ oògùn, mo mọ lóògùn. Ààrẹ mọ̀ lọ, ẹ má bínú. Lọ́sẹ̀ tàbí interview ológun. Interview ológun. Ẹni interview ológun. Eléyìí tó ti interview yìí ńkọ́. Ẹ má lọ, ẹ má bínú bàbá. Ewúrẹ́ tó bá tani talọ̀ bẹ̀rẹ̀ ẹni tó bẹ̀. Mi àwọn olùmọ̀ interview sẹ́. Ẹ má bínú ọ̀dà bàbá. Ṣé ẹ ti bímọ? Máa yọ̀ máa ń bọ̀. Màá sọkọ̀ ìyá ìjà. Hello ladies and gentlemen, my name is Sidika. Màá sọ ẹ́dí sẹ́ni màá tún gbé ọkọ̀rùn. Ọmọ yìí àwọn èèyàn tí mo ti gbé kọrùn. Èmi màá sọ ẹ́dí black gold. Màá fi ẹ̀sọ́ ọ̀bá ọrùn mi á tẹ̀ wálé báyìí.